ẹ máa fa alábùkún alábùkún oògùn alábùkún oníwọ́ alábàṣẹ́ ẹni ẹ̀tẹ́ alábùkún wáṣí o ẹ̀fọn àtẹ̀fọ́n sí àbọ̀ ìkí fúnra o pípọ̀ wọn jọra ọ̀rọ̀ lábàá àwọn ìṣẹ̀lẹ̀ tẹ ojú wa alábàṣẹ́ wa. Ẹ̀fọn ìyẹn tó mi gan ọ̀rọ̀ àbára àbí ajíwá mélòó lẹ̀fọn. Kò sí oúnjẹ tẹ̀fọn lè jẹ́ kí wọ́n lábẹ́ máa tẹ̀fọn. Kò wá lè sí irú ìyà tó lè jẹ fọn láéláé tó máa kéré bí ẹ̀fọn kó lè lábàgà mi àlàbí ẹ̀kọ́ dáadáa. Ọ̀rọ̀ wa pé inú mi àlà Abíọ́lá ọ̀gbọ́n. Ẹ̀fọn ìyẹn tó mi yí wá nílò lẹ́fọn ọmọ àṣọrò gúnlẹ̀ làwọn ẹjọ́ mi ti tán kò sírò oúnjẹ kò sírò ayé kò sírò ìgbádùn tẹ̀fọn lè gbádùn yí wọ́n lẹ́bàá ṣe é tó máa tẹ̀fọn. Ẹ á pè ní àdé akẹ́ẹ̀dún yẹn o kò sírú ìyà tó lè jẹ fún ọjí bá lọ́pàṣẹ wá tó máa kẹ́rẹ́ bí ẹ̀fọn pàṣọ ọlọ́pẹ́ òwe rẹ̀ pàṣọ. Alábí wọn ẹgbà àbábọ̀. Ẹ̀yin tèmi lórí àlè. Alfa tani máa fi wé ẹ̀yin tèmi nígbàdàn. Alfa tani máa fi wé ìdíwọ́ lọ́pàá èmi náà ní Àràǹbarà tí mo máa ń sọ ní gbogbo ìgbà pé Ọlọ́run nìkan ni ọba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn o. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ mi Àràǹbarà àtàwọn tó jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí àwọn ètò eléyìí tí mo mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́ máa ń bá mi comment tẹ́jẹ̀ máa ń bá mi share mo dúpẹ́ o. Ibo ni a tún fẹ́ gbà lọ́dọ̀ tòní nípa ohun tó ń ṣẹlẹ̀ ní agboolé Fuji. Mo fẹ́ máa sọ̀rọ̀ nípa ọ̀gá ńlá Fuji níbi tí wọ́n ti lọ ṣeré nílùú Ìbàdàn gẹ́gẹ́ bí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní agboolé Fuji lọ́tùn-ún lósì. Ìdí rèé tí èmi Àràǹbarà tí mo rí àṣírí nípa ohun tí mo mú wá yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé èmi Àràǹbarà àṣírí tí n bá ti sọ pé mo mú wá ó ti di dandan kó ní ẹ̀rí nínú. Alhaji Wasiu Alabi Pasuma ni wọ́n lọ Ìbàdàn láti lọ ṣe é gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé iṣẹ́ wọn. Alhaji Wasiu Alabi Pasuma wọ́n fèsì àwọn èsì ọ̀rọ̀ kan ní ìlú Ìbàdàn tí wọ́n fi ṣàpèjúwe àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní agboolé Fuji. Ọ̀gá ńlá Fuji wọ́n sọ̀rọ̀ títí wọ́n fira wọn wé ẹ̀fọ̀n wípé gbogbo àwọn tí wọ́n ń ṣọ̀tẹ̀ àwọn ẹ̀fọn lásán ni wọ́n. Ẹ wò ó, ọ̀gá ńlá Fuji wọ́n ṣe àpèjúwe àwọn nǹkan tó yàtọ̀ síra wọn dáadáa wípé kí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ àwọn ìyẹn nílùú Ìbàdàn àwọn tí wọ́n jẹ́ ti ọ̀gá ńlá family kí wọ́n fọkàn balẹ̀ àti wípé kí wọ́n má ka àwọn papọ̀ mọ́ àwọn tí wọ́n kàn jẹ́ ẹ̀fọn ní agboolé Fuji. Ọ̀gá ńlá Fuji wọ́n ti sọ̀rọ̀ wípé ẹ̀fọn ní àwọn kò sì sí bẹ́ẹ̀ ṣe lè ṣe é lè fi ẹ̀fọn kẹfì wé ẹ̀fọn láéláé. Ẹ wò ẹ wá gbọ́ bí ọ̀gá ńlá Fuji bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yìí ó yàtọ̀ bẹ́ẹ̀ ló sì dájú ṣáká wípé àwọn tí ọ̀gá ńlá Fuji ń bá wí òun ni àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pasuma ni wọ́n bá ń tọ́ka wípé ọ̀gá ńlá Fuji wọ́n fi ọ̀rọ̀ yìí bá ẹni tí ó jẹ́ Ìgbésẹ̀rẹ̀ wí àti Táyé Currency ni o. Ó ṣe wá jẹ́ ìlú Ìbàdàn ní Paso tó ti fún wọn lésì ọ̀rọ̀. Ìdí ìrètí èmi Àràǹbarà tí mo fi mú wá wípé ẹ wá jẹ́ ká farabalẹ̀ ká wá gbọ́ kókó ohun tí Pasuma
àti ìdí abájọ tó fi pe àwọn onífújì eléyìí tí wọ́n ń ṣọ̀tẹ̀ ní ẹ̀fọn. Ó yá ẹ wá farabalẹ̀ kí ẹ wá jẹ ìgbádùn ẹ̀ ọ̀gá ńlá fújì nílùú Ìbàdàn láti dá èsì ọ̀rọ̀ náà padà fún gbogbo wọn. Ó yá ẹ jẹ́ ká wò ẹ jẹ́ ká wò ẹ jẹ́ ká wò ó yá ẹ jẹ́ ká wò. ẹ máa fa alábùkù alábùkù oògùn alábùkù òyìnbó alábàṣẹ ẹni ẹ̀tẹ́ alábùkù pàṣẹ ẹ̀fọn àtẹ̀fọ́rẹ́sì àbọ̀ ìkíkọ́ àwọ̀ pípọ̀ wọn jọra ọ̀rọ̀ lábàá àwọn ìṣẹ̀lẹ̀ tẹ́ ojú wa alábàṣẹ. Ẹ̀fọn ìyẹn tó mi gan làbára àbí ajíwá mélòó lẹ̀fọn. Kò sí oúnjẹ tẹ̀fọn lè jẹ kí wọ́n lábẹ́ máa tẹ̀fọn. Kò wá lè sí irú ìyà tó lè jẹ fọn láéláé tó máa kéré bí ẹ̀fọn kó lè lábára mi àlàbí ẹ̀kọ́ dáadáa. Ẹ̀fọn ìyẹn tó mi yí wá nínú lẹ́fọn màsí ògúnlẹ̀ làwọn ẹjẹ́ mi ti tán kò sírò oúnjẹ kò sírò ayé kò sírò ìgbádùn tẹ̀fọn lè gbádùn jí wọ́n lẹ́bàṣẹ́ tó máa tẹ̀fọn. Ẹ á pè ní adé akẹ́ẹ̀dún yẹn o kò sírú ìyà tó lè jẹ fún ọ̀jìbọ́ lọ́pàṣẹ wá. Ẹ tó máa kẹ́rẹ́ bí ẹ̀fọn pàṣẹ ọlọ́pẹ́ òwe lè pàṣẹ. Alábí wọn ẹgbà àbábọ̀. Ẹ̀yin tèmi lórí àlè. Alfa tàbí máa fi wé ẹ̀yin tèmi nígbàdàn. Alfa tàbí máa fi wé ìyíwọ́ lọ́pàá àdúgbò ẹni máa fi wé yín àbá. Ládùúgbò bá ti ẹ̀yà pa tó ń ṣe dáadáa fún àmì tí ìyá tí ọ̀tọ̀nà kọ́ sí òjíwá ìyọ́kẹ̀ àmọ̀lá ayé òjíwá ló ń gbóná yẹrù gúgú ní lábàkàmì àlàbí ẹ̀rín lọ́wọ́ pẹ̀lú ọ̀bẹ àbúlà alábàkàbà àti dáṣẹ́sí. Ẹni fẹ́ràn ẹ̀rọ wẹ́wẹ́ ìwé làbàkàbà àṣíwà ẹni gbẹ́dùn òkú fún làbàkàbà àṣí ànípa ẹ̀. Ẹni jẹ́ ọmọ àlú làbàkàbà àṣí ló gbádùn ó wà. Ẹni tó jẹ́ jà làbàkàbà àṣí bóyá bàdọ́ bóyá jà pánlá bóyá jà bọ̀ bóyá jà ọ̀bọ̀kú bóyá jà bọ̀ kọ́ sọ́wọ́ ẹ̀yàn ogun ní làbàkà aláwọ̀ ẹ̀yìn wà. Bàbá mi jẹ́ torí ẹ̀yẹ tí wà ní ìpàdé ọkùnrin làbàkà aláwọ̀ ẹ̀yìn. Abóyíká lájọ tó pẹ́ fọ́ọ̀lọ́ aláṣẹ Grey Palacio Resort and Hotel ibẹ̀ láàyè ìní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kejìlá 1st of December ọjọ́ Sunday ló bọ́ sí ojúra àpẹẹrẹ Palacio Resort and Hotel àlàáfíà yẹn ní gbàdá
àwọn náà ń ṣe ọjọ́ òbí fún mi gómìnà ọ̀páká àbí 57 mẹ́ta òdìlẹ́kọ̀ọ́ta gómìnà ọ̀páká tèmi ò ní ta làbákà làbíà ẹ̀ta ní kọ́kọ́ta ẹni ọmọ kò tó ta làbákà làbíà yíwá gbọ́ ìtàláwà kúndé wọn lè wá. Happy birthday, Saba. Mẹ́ta, òdìlọ́gọ́ta, tèmi ò ní ta. Ẹ̀ta ní ta làbákàbà àti gómìnà ọkọ̀ ọdún ta. Ìtàlá làbákàyà làbíà. Ta 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 kúnyà ọ̀bàkà làbábàbà. Ó ta púpọ̀ àtẹ̀tẹ̀ sẹ́wọ̀n. Ó ṣe ta kúnyà ọ̀bàkà làbábàbà. Ẹ̀pẹ̀ mi ní bàbá àtàwọn. Ẹ̀pẹ̀ máa sọ ní bàbá àtàwọn. Ẹ̀pẹ̀ máa fi ní bàbá àtàwọn. Ẹ̀pẹ̀ ìjọba kúrẹ́ làwákà. Ẹ̀pẹ̀ ìjọba ní bàbá àtàwọn. Happy 1 year anniversary! Great Palacio! Result at the time! Iyanibade! CEO! Aláṣẹ Vitai! Abelikan! Ilé Olikan àṣẹ 5! Ìyá wọ́n ṣe 10 year anniversary bá àti lágbára lọ. Wọ́n tó tó àwọn ṣe 10 lásán. Àbí wọ́n máa ṣe innovation irọ́ níbí. A máa ní phase 2 very soon. Palacio resort and hotel. A máa ní phase 3. Adéwọ́lá Bàṣẹ́wá. Wọ́n lè ra ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ lágbára lọ. Àbámọ̀ sí. Ìrẹsì sí. Àbámọ̀ ṣe kọ́ bí oníkẹ́ ti ọlọ́pàá sáàtì. Àdúgbò ìwọ́lá ọba àlàkọ́kọ́. Ọba tó lànà tó lè kù tó lè la tó lè jẹ́ gbogbo ìgbà. Àdúgbò ìwọ̀n yẹn ṣe. Lórí ẹ̀mí ìdíbò ọlọ́ba sọ́wọ́n ọ̀dà tẹ́ bá dá sí lágbàgbà ìmọ̀ọ́ṣọ́. Fuji music ẹ̀rí pọ́pọ́n tẹ̀sùn Fuji music ẹ̀rí pọ́pọ́n tẹ̀sùn adúpẹ́ f'Olúwa tó fa àlùbáríkà sí iṣẹ́ wa o látàrí alálùmọ́lẹ̀ làwọn kan ti ń já adéwéré àwọn tí ó mọ̀ nípa music especially Fuji tiwa wọ́n sọ pé lẹ́ràn ló ń jó wọn ló ní mọ́tò ló ń jó area boys ló ń jó wọn láwọn miscreants ló ń jó àwọn hoodlums ló ń jó ìgbà yẹn tó ń já sí ara àwa dúpẹ́ f'Ọlọ́run orin Fuji tó ń sọ ó ti di modern music àwọn alákọ̀wé ti wá well educated people ti ń bá wa jó àwọn lawyers wọ́n ti wá àwọn doctors wọ́n ti wá àwọn bankers wọ́n gborí wọlé wọ́n dé táyìn wá gbó àwọn wọ́sùt wá gbó àwọn oníṣẹ́yìn tó bá ti jó iná ń jó. Yes, so good afternoon, good morning, good evening, anywhere you're watching this video at the moment. Just to remind you that my 40 years on stage is coming up December 18th, 2024 at Sheraton Bamura Hall. Let me repeat it again. My 40 years on stage is coming up on 18th of December, 2024 at Sheraton Bamura Hall in Ikeja. Starting from like Ṣàmọ̀ 8 p.m. gbogbo ẹ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ kó máa lọ Ṣàmọ̀